ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì tẹ́ ẹ̀ ti ń retí láti gbọ́, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ń rọ́ ìròyìn bí àkọ́lé ìtàn, níbi tí ìgbóhùnsáfẹ́fẹ́ dàbí àṣà ilé, tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbíèrè ayé pẹ̀lú ìmísí Odùduwà nínú gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Abdulkareem Nimat ni oníròyìn yín. Ọjọ́ gbogbo ń tolè, ọjọ́ kan ní tolóhun. Ọwọ́ àwọn ọlọ́pàá ti bá àwọn afurasí adigunjalè 10 nílùú Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde pé ó kéré tán wọ́n ti mú afurasí adigunjalè 10. Wọ́n ní ọwọ́ bá àwọn afurasí náà ní ilé ìtura kan tó wà nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ náà. Àtẹ̀jáde tí alukoro ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá náà DSP Ọláyínká Àyànládé buwọ́lù. Àyànládé ní ikọ̀ àwọn adigunjalè náà làwọn mú ní ilé ìtura kan níbi tí wọ́n máa ń farasí sí ní agbègbè Challenge nílùú Ìbàdàn. Ó fi kún pé àwọn ọ̀daràn yìí ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ikọ̀ alọ́nilọ́wọ́gbà pẹ̀lú fífi ìbọn ṣẹ̀rùbà àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe sọ, àwọn afurasí náà ni Mukaila Ọmọ́ráyọ̀, Adékànmí Adésọlá, Ahmed Adérìnlọ, Samuel Ọmọ́sẹ̀yìn, Rahman Saheed, Monílọ́lá Àjàyí àti Àkànbí Bísí. Àwọn mìíràn tí ọwọ́ tún bà ní Wasilat Abdullahi, Bọ́lájí Tanímọ̀lá pẹ̀lú Adéọlá Oyèṣínà. Àyànládé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn rí àwọn nǹkan tí wọ́n jí gbé gbà lọ́wọ́ wọn tí iye owó rẹ̀ tó 100 mílíọ̀nù náírà. Ẹ ṣeun tí ẹ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.